ẹ jẹ́ á ṣàgbéyẹ̀wò ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí gbogbo ìràwọ̀ pátá lónìí tí ń ṣọjọ́ Friday July 24 ọdún 2026 ìtawà nú ẹ̀yẹ. Mo kí Ọlọ́run ọba mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà àtórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tó ń tàyànmọ́, mo júbọ ọkùnrin, mo júbọ obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ bá ń share fídíò yìí, ẹ pín kó jẹ́ òwúlò àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ́ fi ń bá mi share rẹ̀ ẹ ní fi gbọ́mọ sí, ẹ sì ní fi gba lẹ́tà ìbànújẹ́ láṣẹ Èdùmàrè. Ṣáájú kí n tó tẹ̀síwájú, mo láyọ̀ láti sọ fún yín pẹ́kúnrẹ́rẹ́ fídíò yìí níbi tó ti ń kún tó ti ń ṣẹ̀dá àlẹ́ wà lórí YouTube wa, Ìṣẹ̀dá Spiritual, níbi tá ti sọ̀rọ̀ nípa ìlera ara wa, tá ti sọ̀rọ̀ nípa àkókò tó dára jù láti ṣe prayer, ibi tó dára púpọ̀ fún wa láti kọrí sí tá bá ń ṣe prayer lọ́wọ́ kàdúrà tètè gbà. Bẹ́ẹ̀ sì ni lucky number wa lọ́jọ́ kọ̀ọ̀kan àtàwọn mèremère mìíràn ẹ máa gba pàdé lórí YouTube. Ẹ lọ wo ẹ̀kúnrẹ́rẹ́ lórí YouTube Ìṣẹ̀dá Spiritual. Oníràwọ̀ iná tó kan yan Harris tàbí láàrin March 21 sí April 20. Ọjọ́ ayọ̀ ọjọ́ ìdùnnú, ọjọ́ ire ló jẹ́ fún yín, ọjọ́ tó ṣe pé púpọ̀ nù yín àwọn àǹfààní lọ́lọ́kùn òjọ̀kan láti ọ̀nà jíjìn láti ilẹ̀ òkèèrè ó ṣeéṣe kó wọlé fún yín dáadáa lọ́jọ́ tòní. Ọjọ́ tòní connection tó dára máa wà láàrin ẹ̀yin àtàwọn tó ṣe pé tó jẹ́ mẹ́ta tẹ̀tí ríra, ẹ̀yin àtàwọn tó ṣe pé ìbáṣepọ̀ yín ò fi bẹ́ẹ̀ dánmọ́rán dáadáa tẹ́lẹ̀, bóyá látara Mercury retrograde tó ti wáyé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ṣeéṣe kí ìbáṣepọ̀ yín kó tún dánmọ́rán dáadáa padà. Nǹkan yá bẹ́ẹ̀ sì kẹnu sí, nǹkan yá bẹ́ẹ̀ sì gbòòrò sí, púpọ̀ ọ̀nà yín náà sì rí. Ẹ máa tún ní àwọn ọgbọ́n kan tẹ máa tún mọ̀ sí lọ́jọ́ tòní, àwọn ìmọ̀ kan máa wà tẹ máa achieve lọ́jọ́ tòní tó ṣe pé ẹ máa wò pé ìmọ̀ yìí mo ti mọ̀ náà, tó ṣe pé ó dára kí ẹ mú ìmọ̀ náà kí ẹ fi sí ọwọ́ àlàáfíà yín kẹ́ ti bẹ̀ sí mo lò fún ìdàgbàsókè ìgbésí ayé yín. Ọjọ́ tó dára lọ́jọ́ ìjẹ́ fún yín, tó ṣe pé gbogbo nǹkan tẹ bá fọwọ́ bà á dún fún yín, owó tẹ bá ń ṣe pátápátá báyìí ẹ máa rí ṣe láti yọrí. Ìgboyà dáadáa máa wà fún yín dáadáa lọ́jọ́ tòní, tó ṣe pé ẹ sì tún máa lómìnira náà pẹ̀lú. Ọ̀pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní ẹ máa travel máa wà lẹ́sẹ̀ yín dáadáa lọ́jọ́ tòní, tàbí kí wọ́n fún yín ní travel opportunity kan bí lágbájá ó yá jẹ́ ká rìnrìn àjò lọ síbi báyìí, ó yá lágbájá jẹ́ jáde lọ síbi báyìí. Púpọ̀ ọ̀nà yín ìdíyàn ní fi bẹ́ẹ̀ mọ́lé dáadáa lọ́jọ́ tòní. Bí ìrìn àjò ló máa ṣe yín, tàbí kó ṣe pé ìrìn àjò máa pẹ̀lẹ́ sí ọ̀pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní. Ọjọ́ tó dára lọ́jọ́ ìjẹ́ fún yín o, látàrí pé lóòrọ̀ kùtù kan tẹ bá jí ara yíyá gágá lè máa fi jí, inú yín á dùn ni, ẹ máa jí rẹ́rìn, ẹ máa jí dunnú, ẹ máa jí yọ̀ ní lọ́jọ́ tòní, tó ṣe pé máa tún gbúrò òkèèrè, ẹ máa tún gbọ́rọ̀ dùnnú, ẹ máa gbọ́rọ̀ ayọ̀ lọ́jọ́ tòní. Ọjọ́ tó dára lọ́jọ́ ìjẹ́ fún yín o, ọjọ́ rere ló jẹ́ throughout ọjọ́ tòní. Ire á fi wọlé fún yín ni, ẹ máa fi ráàánú gbà dáadáa ni, kódà ire wá wọlé fún yín látara iṣẹ́ kíṣẹ́ tẹ bá ń ṣe lọ́jọ́ tòní. Ẹ wà 100% positive dáadáa lọ́jọ́ tòní, ẹ ní higher chance láti dolóríire lọ́jọ́ tòní tẹ bá mọjọ́ tòní lò dáadáa. Bákan náà sì ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ tẹ bá mọ́ṣẹ́ yín dáadáa lọ́jọ́ tòní. Èní ò ṣọjọ́ láti fi sùn rárá o, ẹ gbọ́dọ̀ sùn, ẹ gbọ́dọ̀ ṣe mẹ́lẹ̀, ẹ gbọ́dọ̀ ṣọ̀lẹ. Ẹ lo opportunity ọjọ́ tòní láti fi eré kí owó ńláńlá tẹ̀ ń fẹ́, ire ńláńlá tẹ̀ ń fẹ́, àǹfààní ire ńláńlá lè wọlé fún yín lọ́jọ́ tòní. Ire tó ní kìmí dáadáa, ire tó ṣe ń pé ẹ̀yin gan máa wò pé ire ìgbàyanu wo lélẹ̀, Ọlọ́run bá máa ṣe fún yín láṣẹ lọ́wọ́ Ọlọ́run bá. Ọjọ́ ire lọ́jọ́ tòní jẹ́ tíṣẹ́ yín á lọ bó ṣe yẹ kó lọ, bá ṣe pé yín àti olólùfẹ́ yín á dára, ire owó náà wọlé fún yín lénìí. Grey jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 kù ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 5 kù ìṣẹ́jú 10 ní ìrọ̀lẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 8 jẹ́ lucky number yín lọ́jọ́ tòní. Aago 1 ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. Apá east dára púpọ̀ fún yín láti kọrí sí ṣe prayer ọ̀hún. Ìlera ara yín wá jí pépé, ṣùgbọ́n àwọn nǹkan tó jọ mọ́ ẹ̀yìn ríro tàbí ìbàràdì lílo gbogbo nǹkan yẹn lè fẹ́ wáyé lọ́jọ́ tòní. Bákan náà sì rí ó ṣeéṣe kí ẹsẹ̀ fẹ́ máa rọ̀ pọ̀lọpọ̀ náà lọ́jọ́ tòní. Kò dára kí ẹ dúró sí position kan fún ìgbà pípẹ́ torí ara ríro lọ́jọ́ tòní kẹ́kẹ́ sára. Oníràwọ̀ rẹ̀ pé alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20. Ọjọ́ ìyọjọ́ ayọ̀ ọjọ́ ìdùnnú, ọjọ́ ire ló jẹ́ fún yín. Ọjọ́ tó ṣe pé kẹ́yìn gan máa retí ire ìfà ni o, ó ṣeéṣe kí ire ìfà wọlé fún yín lọ́jọ́ tòní. Àwọn kankan máa wà tá máa wá sí yín lọ́pọlọ bí ìgbà pé ó dáa pé kíní ti ń yí padà, nígbà pé nǹkan báyìí ni mò ń fẹ́. Ẹ máa tún sẹ́ǹsì àwọn nǹkan tuntun tó yẹ kẹ́ mójútó fún gbèsè ayé yín. A ṣe yín bí ìgbà pa yín gbọ́dọ̀ yí padà lọ́rọ̀ yẹn, a ṣe yín bí ìgbà pé gbọ́dọ̀ wá yípo padà tẹ́ ẹ̀ ń fẹ́ yẹn gangan. Ẹ wá ronú jinlẹ̀ lénìí nípa àwọn nǹkan tí ẹ̀ ń fẹ́ tí ó yí padà nú gbèsè ayé yín kẹ́ ti bẹ̀ sí iṣẹ́ ilé lórí ní jẹ̀lẹ̀kẹ́. Ọjọ́ tòní dára púpọ̀ kẹ́ fi rí dájú pé ẹ fi wá transformation èyí tẹ́ ẹ̀ ń fẹ́ fún dàgbàsókè ayé yín, fún ìyípadà ayé yín. Ẹ sì ní láti rí dájú pé ẹ bá àwọn èèyàn ṣe pẹ̀lú ìfẹ́ lọ́jọ́ tòní. Nǹkan tẹ́yìn àti èèyàn kan ti jọ dàpọ̀ látijọ́ mẹ́ta, ó ṣeéṣe kí ẹ tún gìbì sí tiẹ̀ lọ́jọ́ tòní, tàbí kẹ́ tún rí èèyàn tuntun lọ́jọ́ tòní tó ṣe pé máa fẹ́ jọ dà kankan papọ̀. Ṣùgbọ́n èèyàn tó bá wá sínú ayé yín lọ́jọ́ tòní, ó ṣeéṣe kí ẹ rò ní ìròyìn pé àbẹ́ni máa ní nǹkan kan tó wà mí nífù tó fẹ́ ṣe fún mi, tó sì jẹ́ pé kò ní rí bẹ́ẹ̀ rárá. Ó ṣeéṣe kó má padà ní nǹkan kan tó wà mí nífù tó fẹ́ ṣe, wọ́n lè má ní nǹkan kan tó fẹ́ bring to the table. Tẹ́ bá pàdé olólùfẹ́ tuntun lọ́jọ́ tòní, kò fi bẹ́ẹ̀ dára kẹ́ ẹ dára lé wọn rárá, látàrí pé ìbáṣepọ̀ yín ó kàn lè jẹ́ nǹkan tó ṣe pé ó kàn lè wà still, ó máa wà very dull bákan,
á dàbí ìgbà pé relationship yín ò ní spark yẹn tó bí ẹ ti ṣe fẹ́. Ẹ rí dájú pé ẹ kíyèsára lé lórí lọ́jọ́ tòní. Ọjọ́ tòní ìbáṣepọ̀ yín àtàwọn èèyàn á dára, ìbáṣepọ̀ yín àti mọ̀lẹ́bí àti àna àti ọ̀gá yín, ìbáṣepọ̀ gbogbo yín á dára papọ̀. Lọ́jọ́ yìí tún dára púpọ̀ láti fi lo àkókò àti ìgbà pẹ̀lú olólùfẹ́ yín, torí ó ṣeé ṣe kí ẹ máa develop higher libido, ó sì dára kẹ́ wà pẹ̀lú olólùfẹ́ yín ló dára. Ọjọ́ tòní á lọ dáadáa. Ẹ rí dájú pé ẹ finú kan lò pẹ̀lú àwọn èèyàn, ẹ jẹ́ kọ́kàn yín mọ́, ẹ má ronú àròsẹ́yìn, ẹ má ro nǹkan tí ò dá síra yín, ẹ má rèrò kérò rárá lọ́jọ́ tòní. Èrò tó mọ́ òun ni kí ẹ rò, kí ni lè dára, iṣẹ́ á lọ dáadáa, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára, ire owó náà lè wọlé fún yín lénìí. Pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 kù ìṣẹ́jú 10 ní ìrọ̀lẹ́ sí aago 7 kọjá ìṣẹ́jú 15 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 2 jẹ́ lucky number yín lọ́jọ́ tòní. Aago 2 ní òru gànjọ́ sí aago 3 lóru gànjọ́ jí àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. Apá South West dára púpọ̀ fún yín láti kọrí ṣíṣe prayer ọ̀hún, ó sì ṣeéṣe kẹ́ opportunity láti bẹ̀ lè rọra yá jí pépé lọ́jọ́ tòní. Púpọ̀ nínú náà sì ó ṣeéṣe káwọn kan bí àìlera díẹ̀díẹ̀ náà kò fẹ́ jẹyọ, pàápàá fẹ́yìn tẹ́ bá ń fira yín sílẹ̀. Ọjọ́ tòní ẹ ṣọ́ra ṣe, jẹ̀díjẹ̀dí lè fẹ́ mọ́ ọ̀pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní, ó sì ṣeéṣe káwọn kan tó jọ mọ́ STD kò fẹ́ ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní. Ẹ bomi dáadáa lọ́jọ́ tòní torí ìlera ara yín. Oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21. Ọjọ́ yìí ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ tó tún gbà kíyèsára ló jẹ́ pẹ̀lú, látàrí pé ó ṣeéṣe kẹ́yìn fúnra lára yín kí wo àwọn ìwà kan lójijì tó ṣe pé ẹ̀yin gan lè wò pé báwo mo ṣe wà báyìí at the end of the day. Ẹ kíyèsára, ẹ má kú gìrì ṣe nǹkan rárá lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ̀ ń ṣe nǹkan yín ní ṣísẹ̀ntẹ̀lé ló dára. Pàápàá láwọn èèyàn tó lólùfẹ́ yín, ẹ má kú gìrì àkíyèsí wọn fún nǹkan tó ṣe pé wọn ò ṣe rárá. Ẹ kíyèsára lọ́jọ́ tòní kí ìjà àbí àwọ̀ má wáyé láwọn èèyàn tó lólùfẹ́ yín tó ṣe pé ẹ̀yin lè máa fẹ́ kọ́ọ̀sì ẹ̀. Ẹ rí dájú pé mú sùúrù lò pẹ̀lú àwọn ọ̀rọ̀ jíjì. Bẹ́ẹ̀ sì lọ́wọ́ ọ̀rọ̀ lé ọjọ́ tòní gan ṣeéṣe káwọn kan tó jọ mọ́ ṣùtì family kò fẹ́ wáyé, tàbí kẹ̀kẹ́ ní responsibility kan tẹ́ fẹ́ take nínú ilé yín lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ló lè jẹ́ responsibility olólùfẹ́ yín ẹ̀hún lẹ fẹ́ take lọ́jọ́ tòní, tàbí ìjà tẹ́ ti fàyè gbà kó wáyé kí ilé ilé fẹ́ dá yánpọyán nílẹ̀ nínú ilé tó ṣe pé ẹ wà ṣẹ̀ṣẹ̀ máa wá túnṣe lé lórí. Bẹ́ẹ̀ sì ni ẹ ṣọ́ra ṣe lọ́wọ́ ọ̀rọ̀ lé ọjọ́ tòní náà. Ó ṣeéṣe káwọn kankan fẹ́ àfẹ́ ti móòdù yín nínú ilé, bóyá ẹni ẹjọ́ ń gbélé ni, bóyá ẹni tó ṣe pé ẹjọ́ ń gbé inú kọ́ńpáàdì kan náà ni, ó ṣeéṣe kí àwọn iṣu díẹ̀díẹ̀ fẹ́ wáyé lọ́wọ́ ọ̀rọ̀ lọ́jọ́ tòní. Gbogbo èyí tó bá wáyé Ọlọ́run máa dẹ́kun ẹ̀ pátápátá, kò ní sí wàhálà, kò ní sí ìdààmú. Ẹ̀yin ṣáà ti mú sùúrù lò, ẹ má wà ìtagìrì, ẹ má wò òjijì, ẹ má bínú lójijì. Ẹ rí dájú pé ẹ mú sùúrù lò dáadáa, sùúrù yẹn ló máa ràn yín lọ́wọ́ dáadáa lọ́jọ́ tòní. Yàtọ̀ sí yẹn ìfẹ́ lọ pẹ̀lú gbogbo èèyàn pátá, tó rọjọ́ ìfẹ́ lọ́jọ́ tòní jẹ́ ẹ fìfẹ́ bá gbogbo èèyàn ṣe pátápátá, kẹ́sì má gbéraga, kẹ́ ní ìrẹ̀lẹ̀ ló dára. Ọjọ́ tòní lè lọ dáadáa, iṣẹ́ yín á lọ bó ṣe yẹ kó lọ, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín lè rí bákan, ire owó náà lè wọlé fún yín lénìí tẹ́ bá pálẹ̀ mọ́ṣẹ́ dáadáa. Peach jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 kọjá ìṣẹ́jú 15 ní àṣálẹ́ sí aago 9 kù ìṣẹ́jú 5 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 7 jẹ́ lucky number yín lọ́jọ́ tòní. Aago 4 kù ìṣẹ́jú 15 ní ìdájí sí aago 5 kù ìṣẹ́jú 15 ní ìdájí jí àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. South dára púpọ̀ fún yín láti kọrí ṣíṣe prayer ọ̀hún, ó sì ṣe kẹrẹ àǹfààní láti bẹ̀ yín. Ọ̀pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní lè rárá yájí pépé, ṣùgbọ́n àwọn tó ṣe pé wọn kì í kẹ́fìn lè ara wọn dáadáa tẹ́lẹ̀. Ẹ rí dájú pé kíyèsára, ẹ tọ́jú ìlera ara yín lọ́jọ́ tòní. Lower back pain lè máa wáyé lọ́jọ́ tòní, bẹ́ẹ̀ sì ni ara jíjájẹ́ lè máa wáyé lásìkò yìí náà. Ẹ má jẹ oúnjẹ tó ṣe pé ó ní kẹ́míkà náà àbí tó ti fi kẹ́míkà preserve ju bó ṣe yẹ lọ. Oúnjẹ tó fresh àtomi tó fresh ní kẹ́ mu lénìí torí ìlera ara yín. Oníràwọ̀ omi agbára cancer tàbí láàrin June 22 sí July 22. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ àyọ̀, ọjọ́ ìdùnnú, ọjọ́ ire ló jẹ́ pẹ̀lú. Wọn á láyọ̀ láti sọ fún yín pé lénìí gangan òun ni Mercury èyí tó ti wà retrograde nínú ìràwọ̀ tiyín ló máa bẹ̀ sí yí síwájú padà, tẹ́lẹ̀ sì máa unlock àwọn kankan nínú ìgbésí ayé yín tàbí kí ẹ free láti sọ̀rọ̀. Èyí tẹ́ máa sọ̀rọ̀ tẹ́lẹ̀ tó ṣe pé wọ́n á máa misunderstand yín, wọ́n máa misquote ọ̀rọ̀ yín, wọ́n máa fẹ́ máa sọ nǹkan tó ṣe pé ẹ̀ sọ gan, wọ́n máa fẹ́ máa rojọ́ mọ́ yín lẹ́sẹ̀. Gbogbo yẹn lè kásẹ̀ ńlẹ̀ lọ́jọ́ tòní. Èyí táwọn ọ̀tá kọ̀ọ̀kan pọ̀ rẹpẹtẹ tó ń wíjọ yín lẹ́yìn pé lágbájá yẹn kò dáa, èèyàn burúkú ní tàmẹ̀dù yẹn. Ó ṣe kọ́ bẹ́ẹ̀ sì fẹnu tó fi ìròyìn yín lábúrò yẹn, kọ́ bẹ́ẹ̀ sì fi ìròyìn ní ti rere báyìí, nǹkan máa bẹ̀ sí yí padà. Àwọn nǹkan tó dàbí nǹkan tó ti ń affect bóyá bí electronics tó ti ń bàjẹ́ nínú ilé yín, tàbí àwọn nǹkan míì tó ṣe pé ẹ ti ń try láti ṣe bí travel tó ṣe pé kò tí ì bọ́ sí, ó ṣe ṣe kí àǹfààní fẹ́ sílẹ̀ fún yín tó ṣe pé padà wá fẹ́ máa bọ́ sí báyìí. Àsìkò yìí àsìkò rere ló wá jẹ́ fún yín o. Èní gangan ní pàtó ẹ máa fẹ́ busy pẹ̀lú àwọn nǹkan kan, bóyá látàrí Mercury retrograde tó ṣe kásẹ̀ ńlẹ̀ ni, ṣùgbọ́n lénìí gangan ẹ máa busy. Àwọn task kankan máa fẹ́ wọlé fún yín lọ́tùn lósì tó ṣe pé máa fẹ́ máa gbáradì láti mójútó, láti fálẹ̀mọ́, tó sì máa jẹ́ kẹ́ fẹ́ busy dáadáa lọ́jọ́ tòní. Ẹ fálẹ̀mọ́ṣẹ́ dáadáa, ṣùgbọ́n ẹ má ṣe nǹkan yín ní àṣepọ̀, ẹ má kórè méjì bọ́ná lẹ́ẹ̀kan ṣoṣo. Ẹ rí dájú pé ẹ ṣe nǹkan yín ní ṣísẹ̀ntẹ̀lé kó má bàa sí mistake rárá lọ́jọ́ tòní. Ọjọ́ tòní tún dára púpọ̀ kẹ́ fi kíyèsára pẹ̀lú ọ̀rọ̀ ẹnu yín torí Mercury sì wà ní stationary mode báyìí. Ẹ rí dájú pé ẹ kíyèsára, ẹ má sọ̀rọ̀ àsọjù láwùjọ, ẹ má sọ̀rọ̀ àsọjù kó má lọ mọ́ ọ̀rọ̀ yín sọ́wọ́. Ọ̀tẹ́ bá sọ lọ́jọ́ tòní, èèyàn lè mú sọ́wọ́, ó lè mú sínú fọ́dún 5 ọdún 10. Kẹ́ kíyèsára púpọ̀ lọ́jọ́ tòní. Ọjọ́ tòní á lọ dáadáa tẹ́ bá fọgbọ́n ṣe tẹ́ fẹ̀lẹ̀ ṣe, iṣẹ́ yín á lọ bó ṣe yẹ kó lọ, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín náà á dára,
ire owó lè wọlé fún yín lénìí. Ẹ gbọ́dọ̀ procrastinate rárá. Àwọn nǹkan tó bá wọlé fún yín bíi task ètì àmójútó kẹ́ má ṣèmẹ́lẹ́ kẹ́ má ṣọ̀lẹ. Bíìjì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 9 kù ìṣẹ́jú 5 ní àṣálẹ́ sí aago 11 kù ìṣẹ́jú 10 ní àṣálẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 3 jẹ́ lucky number yín lọ́jọ́ tòní. Aago 5 kù ìṣẹ́jú 15 ní ìdájí sí aago 6 kù ìṣẹ́jú 15 ní ìdájí jí àkókò. Èyí tó dára jù fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. Southwest dára púpọ̀ fún yín láti kọrí sí ṣe prayer ọ̀hún. Ìlera ara yín sì wá jí pépé. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà yín wá ní láti ṣe oúnjẹ jẹ lọ́jọ́ tòní. Ẹ má jẹ oúnjẹ àjẹjù rárá lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ fọkàn balẹ̀. Ẹ rí dájú pé ẹ jẹun níwọ̀ntúnwọ̀nsì. Bẹ́ẹ̀ sì ni ẹ má jẹ nǹkan tó ṣe pé ó wà carbonated àbójẹ tẹ́tí mọ̀ pé kíní yìí kò bá mi lára mu. Àwọn ohun dídùn tẹ́ ẹ̀ mú náà ẹ kíyèsára púpọ̀ lọ́jọ́ tòní torí ìlera ara yín. Oníràwọ̀ iná tó gbóná rere Leo tàbí láàrin July 23 sí August 22 ọjọ́ ìyọjọ́ àyọjọ́ ìdùnnú. Ọjọ́ rere ló jẹ́ fún yín o. Ọjọ́ tó ṣe é pẹ̀yìn fúnra lára yín bí góòdù lẹ máa rí lójú àwọn èèyàn. Gbogbo èèyàn ló máa gbà tí yín púpọ̀. Gbogbo èèyàn ló máa láìkì yín. Gbogbo tẹ́ bá fọwọ́ bà ládùn. Ìtẹ́ bá ń lé báyìí lẹ máa bá. Kódà opportunity ńláńlá ó máa wọlé fún yín látọ̀nà jíjìn lọ́jọ́ tòní. Akitiyan tẹ́ ti ń ṣe lọ́dọ̀ jíjìn pé ire yẹ kó wọlé láti bí báyìí. Ire yẹ kó wọlé láti London láti America. Ọjọ́ tòní gangan ló ṣe kó wọlé. Pàápàá lónìí nǹkan tẹ́ ti ń ṣakitiyan fún àbí nǹkan tẹ́ ti ń expect láti jọ pípẹ́ tó sì ṣe kí ire kó jẹ́ ire ńlá tó ṣe pé amúnú ìdùn àmọ́ yẹn kún. Ọ̀pọ̀lọpọ̀ yín náà sì rí ó ṣe kí ẹ ní task kan tẹ́ fẹ́ ṣe lọ́nà jíjìn tó ṣe pé máa fẹ́ rìnrìn àjò lọ síbẹ̀ lọ́jọ́ ti tòní. Ìrìn àjò máa wà lẹ́sẹ̀ yín díẹ̀ lọ́jọ́ tòní. Bákan náà sì rí ẹ máa receive àwọn information kan tó ṣe pé ó máa ní kìmí tó sì máa ràn yín lọ́wọ́ fún dàgbàsókè ayé yín lọ́jọ́ tòní. Ọjọ́ tó dára lọ́jọ́ yìí jẹ́ throughout. Ẹ máa wà very very creative. Àfikún creativity tẹ́ ti ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ wá lo nǹkan yìí lọ́nà tó ṣe pé ó máa gbà wọ́n gbèsè ayé yín lọ́wọ́. Creativity yín máa speak dáadáa lọ́jọ́ tòní. Àbí káwọn èèyàn gbà tiyín. Àbí káwọn èèyàn fún yín ní ọ̀nà èyí tí ẹ ń fẹ́. Bẹ́ẹ̀ sì ló ṣe kí lè bí kí iṣẹ́ yín tún gbòòrò sí kẹsùn ní recognition sí dáadáa. Ọjọ́ tòní á lọ bó ṣe yẹ kó lọ. Ẹ free ara yín. Ẹ bá àwọn èèyàn ṣe pẹ̀lú ìfẹ́. Látòórọ̀ títí di àṣálẹ́ gbọ̀n. Oore báyìí lẹ́fì rí lọ́jọ́ tòní láṣẹ lọ́wọ́ Ọlọ́run Ọba. Ọjọ́ tòní á lọ dáadáa. Iṣẹ́ yín á lọ bó ṣe yẹ kó lọ. Bàṣepọ̀ yàn tó lólùfẹ́ yín á dára. Ire owó náà lè wọlé fún yín dáadáa lénìí. Píìṣì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 1 ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 7 jẹ́ lucky number yín lọ́jọ́ tòní. Aago 3 ní òru gànjọ́ sí aago 4 ní ìdájí jí àkókò. Èyí tó dára jù fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. Apá West dára púpọ̀ fún yín láti kọrí sí ṣe prayer ọ̀hún. Ìlera ara yín wá jí pépé ṣùgbọ́n àwọn míì nínú yóò ṣe kí ẹ fẹ́ nìkan tó jọmọ́ spinal cord kó máa ròyìn bákan tàbí kí bàrádì máa ròyìn bákan. Ẹ rí dájú pé exercise dáadáa ẹ sì jìnnà sí àwọn nǹkan tó jọmọ́ bad news. Bẹ́ẹ̀ sì ni ẹ má gbé nǹkan tó bá wo ju bó ṣe yẹ lọ torí àyà dídùn. Ẹ kíyèsára lọ́jọ́ tòní. Oníràwọ̀ rẹpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 22 ọjọ́ ìyọjọ́ àyọjọ́ ìdùnnú. Ọjọ́ ire ló jẹ́ fún yín ṣùgbọ́n ọjọ́ tó tún gbà kíyèsára púpọ̀ ní látàrí pọ́wọ́ wọlé ọjọ́ tòní gangan. Ó ṣeé kó ṣe pé àwọn nǹkan kan bíi issue ó lè fẹ́ develop láàrin èèyàn àti èèyàn. Ó lè jẹ́ yín gangan lẹ fẹ́ fa issue yìí látàrí pé nǹkan báyìí ni mo fẹ́, nǹkan báyìí ni mi like. Ó ṣeé kí lè fẹ́ bí issue tàbí kí àwọn tí ẹjọ́ ń jíròrò kí ẹ fẹ́ ní misunderstanding lọ́jọ́ ti tòní. Ṣùgbọ́n ẹ tún dúpẹ́ fún nǹkan kan látàrí pé Mercury èyí tó ń darí ìràwọ̀ yín gangan ó wà retrograde láti jọ́ mẹ́ta tó sì jẹ́ pé ọwọ́ àṣálẹ́ ọjọ́ tòní gangan inú ló máa kásẹ̀ ńlẹ̀ tá fi retrograde náà sílẹ̀ pátápátá tá bọ́ sí direct motion. Gbogbo àwọn nǹkan tó bá ń ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àti èèyàn lọ́wọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní tó dàbí àìgbọ́ra-ẹni-yé kẹmọ̀ dájú pé títí ọ̀la ó ṣeé ṣe kí gbogbo ẹ̀ padà kásẹ̀ ńlẹ̀ tí ò ní sí wàhálà tí ò ní sí ìdààmú rẹpẹtẹ. Ọjọ́ tòní kẹ́ fọgbọ́n ṣe. Ẹ má think nǹkan too personal. Ẹ wo point of view ẹlòmíì ẹ fi compare tọ̀dọ̀ yín. Ẹ má ṣẹ̀ṣẹ̀ ń pé nǹkan tẹ́yin fẹ́ sọ gangan ló fẹ́ fìdí múlẹ̀ lọ́rọ̀ yàn kí lè má bí yánpọnyánrin pàápàá láàrin èèyàn àti èèyàn tẹ́jọ́ ń gbénu lé tàbí láàrin èèyàn àti family member kan tàbí láàrin èèyàn àti neighbor yín kan lọ́jọ́ tòní kẹ́ kíyèsára púpọ̀. Ọjọ́ tòní ẹ fọgbọ́n ṣe ẹ fẹ̀lẹ̀ ṣe kí àwọn èèyàn àti màlẹ́bí lè gúnrégé káwọn èèyàn àtàwọn tá a rẹ́nu báyìí kó lè dùn kó lè lárinrin. Ọjọ́ tòní ẹ má ṣẹ̀ṣẹ̀ ń pé nǹkan mo like ẹ̀ náà nìyẹn. Nǹkan tẹ́lòmíì bá sọ mi ìfẹ́ gbọ́. Ẹ má ṣàgídí ọkàn rárá lọ́jọ́ tòní kó má bàa sí wàhálà kó má sí ìdààmú. Ẹ̀yin tẹ́ yíṣẹ́ láti ilé ẹ má rí ṣe dáadáa lọ́jọ́ tòní. Púpọ̀ nínú yín náà sì ṣe kí ó fẹ́ wùn yín látàárọ̀ títí di bí ọwọ́ ọ̀sán mọ́rọ̀lẹ́ kẹfẹ́ máa wò pé bóyá jẹ́ tún lè ṣe bóyá jẹ́ tún lè tó bóyá kí n wá gbọ́n ọgbọ́n jàǹkárí ìwòkè yìí bóyá kí n wá ṣàtúnṣe inú ilé mi ilé tí mò ń kọ́ lọ́wọ́ bóyá kí n wá fókọ̀s lé lórí àwọn nǹkan báyìí ló máa wá sí yín lọ́kàn lọ́tùn lósì nǹkan bí ilé nǹkan bí màlẹ́bí kò ní wọ́n lọ́kàn yín rárá lọ́jọ́ tòní o. Kódà púpọ̀ nínú yín gan ó ṣeé ṣe kó jẹ́ nílẹ̀ máa fẹ́ kàn sáwọn màlẹ́bí tó ṣe pé tó jẹ́ mẹ́ta èyí tí ẹ ti kàn sí tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ọjọ́ tòní á lọ dáadáa tẹ́ bá fọgbọ́n ṣe tẹ́ fẹ̀lẹ̀ ṣe iṣẹ́ yín á lọ dáadáa ire ó sì lè wọlé fẹ́yìn tẹ́ ń ṣiṣẹ́ láti ilé dáadáa lénìí. Cream jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 3 jẹ́ lucky number yín lọ́jọ́ tòní. Aago 6 kù ìṣẹ́jú 15 ní ìdájí sí aago 7 kù ogún ìṣẹ́jú ní àárọ̀ jí àkókò.
èyí tó dára jù fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. Apá south dára púpọ̀ fún yín láti kọrí sí ṣe prayer ọ̀hún, ìlera ara yín wá jí pépé, ṣùgbọ́n ṣeéṣe káwọn míì nínú yín kẹfẹ́ feel bóyá bí chest pain tàbí kí ẹ máa ní bí nǹkan bí ikọ́ àti kàtá. Bẹ́ẹ̀ sì lẹ́yìn tẹ́ bá ń ronú àwòjọ ṣeéṣe kí ẹ fẹ́ ní emotional pain tàbí kí ẹ máa ní heartburn, ẹ máa mí hẹlẹhẹlẹ bákan lọ́jọ́ tòní. Ẹ kíyèsára púpọ̀, ẹ má mú omi tó tutù ju bó ṣe yẹ lọ, kẹ́ sì jìnnà sí ìtì ju bó ṣe yẹ lọ. Bẹ́ẹ̀ sì lẹ gbọ́dọ̀ ronú àwòjù lénìí. Oníràwọ̀ afẹ́fẹ́ má rí mi fín Libra tàbí láàrin September 23 sí October 22, lọ́jọ́ ayọ̀ ọjọ́ ìdùnnú, ọjọ́ ire lọ́jọ́ yìí jẹ́, ọjọ́ tó ṣe é pé ọ̀rọ̀ ẹnu yín báyìí á dá ṣáká, ọwọ́ ẹnu yín máa wà káṣì tó ṣe é pé nǹkan tẹ́ bá sọ báyìí ó máa múmú lọ́kàn èèyàn. Tíyàn bá máa kọ̀rọ̀ yín kún gan tẹ́lẹ̀, tẹ́ bá sọ̀rọ̀ lénìí wọ́n máa kà kún dáadáa. Ọ̀nà wá lẹ lè gbà lólè tó ṣe é pé á fi gbà ràn yín lọ́wọ́. Ẹ rí dájú pé ẹ fẹnu polówó ọjà yín ni, ẹ polówó sáfíìsì yín, ẹ polówó iṣẹ́ yín dáadáa lénìí. Níwọ̀n bá tẹ́tí mọ̀ pé magnet lẹ́ni lọ́jọ́ tòní, ẹ wá fi magnet yẹn connect pẹ̀lú àwọn èèyàn lọ́jọ́ tòní. Ẹ̀yin fúnra lára yín ẹ ti jẹ́ni tó wà social tẹ́lẹ̀, ẹ wá lọ social ability yín yẹn láti fi rí dájú pé ẹ kó wọnú àwọn èèyàn, àwọn tó jẹ́ customer yín, kí wọ́n lè gbà tí yín, kí wọ́n lè bá yín dúnàdúrà dáadáa. Ẹ gbọ́jà yín lérí gẹ́gẹ́ báyìí, kẹ́ bẹ̀ sí polówó ẹ̀ káàkiri, ẹ bẹ̀ sí paste ẹ̀ káàkiri, ẹ bẹ̀ sí advertise ẹ̀ káàkiri. Eléyìí máa bí kí ẹ rékìn àwọn customer rẹpẹtẹ lọ́jọ́ tòní. Ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́, tẹ́ bá lè mọ bẹ́ẹ̀ fẹ́ lu ẹnu yín láti fi wá ire fúnra yín. Ọjọ́ tòní sì rẹ̀ wá kíyèsára, ẹnu lè fẹ́ máa gbé yín díẹ̀díẹ̀, ẹ kíyèsára púpọ̀, ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ àsọjù. Nǹkan tó bá sì ń gbé yín nínú pé béèrè lọ́wọ́ lágbájá tó jẹ́ ìrànlọ́wọ́, ẹ má ṣe pamọ́ra, ẹ béèrè, ó ṣeéṣe kí wọ́n ṣe fún yín lọ́jọ́ tòní. Ọpọlọ yín náà wá jí pépé, látàrí pé àwọn idea lọ́tùn lósì á wọnú brain yín lọ́jọ́ tòní, tó sì dára kẹ́ mọ́ àwọn idea náà lò. Àwọn èèyàn àtàwọn tó jẹ́ ẹ̀gbọ́n àtàbúrò yín náà ó ṣeéṣe kó gún régé dáadáa lọ́jọ́ tòní. Ó ṣeéṣe kẹ́ ní nǹkan kan tẹ́jọ máa ṣe papọ̀ lọ́jọ́ tòní. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́, iṣẹ́ yín á lọ bó ṣe yẹ kó lọ, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára, ire owó náà lè wọlé fún yín lénìí. Kírìmù jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 7 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Aago 5 kù ìṣẹ́jú 15 ní ìdájí sí aago 6 kù ìṣẹ́jú 15 ní ìdájí jí àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. South West dára púpọ̀ fún yín láti kọrí sí ṣe prayer ọ̀hún. Ìrara yẹn wá jí pépé, ṣùgbọ́n àwọn nǹkan tó dàbí ọrùn ọwọ́ ríro, apá ríro, àbí nǹkan tó dàbí kí àwọn mímí yín kó fẹ́ máa rí bákan ó lè fẹ́ wáyé lọ́jọ́ tòní, tàbí kó kàn fẹ́ máa rẹ̀ yín bákan ó lè fẹ́ wáyé lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ over type, ẹ over stress ara yín ju bó ṣe yẹ lọ, ẹ sì jìnnà síbi tí heat bá pọ̀ sí tàbí tí èéfín bá pọ̀ sí ju bó ṣe yẹ lọ lọ́jọ́ tòní. Oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 23 sí November 22, ọjọ́ yìí ọjọ́ ayọ̀ ọjọ́ ìdùnnú, ọjọ́ rere ló jẹ́ fún yín. Ọjọ́ tó ṣe é pé púpọ̀ nínú yín ẹ bẹ̀rẹ̀ sí máa lé owó báyìí ló máa bá yín, kò ní sí nǹkan míì tó máa bá yín jowó lọ, bí ìgbà pé kówó ti wọlé, bí ìgbà pé kẹtì rí nǹkan kan ṣe ni. Torí àwọn nǹkan kan máa wà bí bùkátà tó wà wájú yín láti pé tí wọ́n máa fẹ́ máa jà fitafita fún pé bùkátà yìí gbọ́dọ̀ ṣe gbọ́ nírọ̀rùn ní gbogbo ọ̀nà. Mo gbọ́dọ̀ bọ̀ bùkátà yìí, mo gbọ́dọ̀ náwó lórí igbá, mo gbọ́dọ̀ náwó lórí àwo. Pàápàá ó láwọn nǹkan kan tó ṣe é pé ẹ̀ ń lé tó máa fẹ́ jọ mọ́ financial stability, pé nǹkan tí mò ń lé yìí o, ilẹ̀ tí mo rà yìí o, mo gbọ́dọ̀ kọ́, ilé tí mo kọ́ yìí mo gbọ́dọ̀ kọ́ parí, àwọn nǹkan tí mo ti ń ṣiṣẹ́ lé lórí tó lè bí kíre túbọ̀ máa wọlé fún mi, mo gbọ́dọ̀ ríṣẹ́ láti yọrí. Ọ̀pọ̀ ọ̀nà yín lọ́jọ́ tòní ó ṣeéṣe kó máa gbé yín nínú láti kówó lórí nǹkan kan tó ṣe é pé ẹ máa jẹ àǹfààní ẹ̀ títí láéláé. Ọjọ́ tòní dára púpọ̀, kẹ́ fi rí dájú pé ẹ kówó lórí nǹkan náà, ṣùgbọ́n ọjọ́ tòní ò wá fi bẹ́ẹ̀ dára púpọ̀ tó, kẹ́ fi rí dájú pé wá kówó lórí nǹkan tuntun. Ẹ lè sún síwájú díẹ̀, bóyá bí ọ̀la àbọ̀túnla, kẹ́ wá kówó lórí nǹkan náà, kò sí wàhálà, kò sí ìdààmú. Pàápàá nírọ̀lẹ́ on the 25 yìí dára, kẹ́ fi kówó lórí nǹkan, torí on the 26 báyìí òun ni planeti èyí tó máa jẹ́ kí nǹkan náà kí ó wà fún ìgbà pípẹ́ tí a mọ̀ sí Saturn, ó máa wà ní retrograde, tó sì jẹ́ pé tẹ́ bá bẹ̀rẹ̀ nǹkan nírú ọ̀la yìí á jẹ́ kí nǹkan tẹ́ bẹ̀rẹ̀ yẹn kó ṣe é pé á fìdí múlẹ̀ dáadáa fún àìmọye ọdún. Ọjọ́ tòní dára púpọ̀ láti fi kówó jọ, láti fi rí dájú pé ẹ save owó dáadáa. Ire owó lè wọlé fún yín dáadáa lẹ́yìn tẹ́ bá ṣe fálẹ̀mọ́ṣẹ́ sí ni, ẹ fálẹ̀mọ́ṣẹ́ kẹ́ lè ráǹfààní àtòrè gbámú, iṣẹ́ yín á lọ bó ṣe yẹ kó lọ, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára, ire wá wọlé fún yín lénìí. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12 ní ọ̀sán sí aago 1 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 2 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Aago 4 kù 20 ìṣẹ́jú ní ìdájí sí aago 5 kù 20 ìṣẹ́jú ní ìdájí jí àkókò èyí tó dára púpọ̀ fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. East dára púpọ̀ fún yín láti kọrí sí ṣe prayer ọ̀hún. Ìrẹsì lè tapa bẹ̀yẹn náà wọlé. Ọjọ́ tòní ìlera ara yá jí pépé, ṣùgbọ́n àwọn míì nínú yín kẹ́ kíyèsára pẹ̀lú bẹ́ẹ̀ ṣe máa jẹun, àwọn oúnjẹ tẹ́ ń jẹ kíyèsára púpọ̀ lọ́jọ́ tòní kí nǹkan má ha yín lọ́nà fún. Bẹ́ẹ̀ sì ni ẹ má jẹ oúnjẹ àjẹkù ju bó ṣe yẹ lọ, ẹ jẹun níwọ̀nba, ẹ sì jẹun níṣẹ̀ǹtẹ̀lé, bóyá bíi 4 hours lọ́jọ́ tòní. Èyí máa bí kí lè rárá yín jí pépé. Bẹ́ẹ̀ sì ni kò dára kẹ́ sọ̀rọ̀ àsọjù láwùjọ, ẹ sì gbọ́dọ̀ tẹ ọrùn yín sí ẹ̀gbẹ́ àbí tẹrí kodò ju bó ṣe yẹ lọ, torí ọrùn ríro lọ́jọ́ tòní kẹ́ kíyèsára. Oníràwọ̀ inú àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22, ọjọ́ yìí ọjọ́ ayọ̀ ọjọ́ ìdùnnú, ọjọ́ ire ló jẹ́ fún yín. Ọjọ́ tó ṣe é pé púpọ̀ nínú yín ẹ máa rí àwọn àǹfààní kan jẹ lọ́jọ́ tòní o.
àǹfààní wà fún yín. Ó tún wá jẹ́ mixed day náà pẹ̀lú tó ṣe ṣe kó lólùfẹ́ yín kí wọ́n wò òjijì tó ṣe pé lè má tẹ́yìn lọ́rùn rárá lọ́jọ́ tòní. Ìwò òjijì lè jẹ́ nǹkan tó ṣe pé ó lè affect mood yín pátápátá, ṣùgbọ́n ìwà gbọ́dọ̀ fààyè gbà yẹn látàrí pé ọ̀pọ̀lọpọ̀ àǹfààní lọ́tùn lósì òun ló wà fún yín dáadáa ní ọjọ́ tòní o. Àárọ̀ kùtù ọjọ́ tòní olólùfẹ́ yín lè wà bákan, ṣùgbọ́n throughout ọjọ́ tòní ó lè má padà rí bẹ́ẹ̀ mọ́. Ẹ rí dájú pé calm down dáadáa látàrí pé ire ńlá ń bọ̀ fún yín, ìfọ̀kànbalẹ̀ ń bọ̀ fún yín. Ohun tẹ́ bá ṣe lénìí á fìdí múlẹ̀ dáadáa. Àwọn akitiyan tẹ́ bá ṣe níbi iṣẹ́ lọ́jọ́ tòní gbogbo èèyàn ló máa gbà tiẹ̀ dáadáa, tí wọ́n bá yín dúnàádúrà, tí wọ́n máa ṣe yín bí ọba, tí wọ́n máa ṣe yín bí olórí lọ́jọ́ tòní. Ẹ̀yin fúnra lára yín náà ìdàgbàsókè ara yín ló máa bá yín tẹ́ bá jí lọ́jọ́ tòní o. Bẹ́ẹ̀ fẹ́ ní ìdàgbàsókè, báyìí ṣe fẹ́ dára sí, bóyá fẹ́ improve sí, tó wá ṣe pé tó lólùfẹ́ yín bá hùwà bákan láàárọ̀ yìí láwá dàbí ìgbà pé ìrònú ò papọ̀ rárá. Kí ló dé tí lágbájá ń ṣe báyìí, kí ló dé tí tàmẹ̀dùn hùwà báyìí. Ẹ kíyèsára lọ́jọ́ tòní pẹ̀lú àwọ̀ láàrin àti olólùfẹ́ yín. Ẹ mọ̀ dájú pé gbogbo kan yẹn lọ bó ṣe kó lọ lénìí látàrí pé àwọn àǹfààní ńlá kan tún ń bọ̀ tó ṣe pé láti ilẹ̀ òkèèrè láti já wá. Opportunity ńlá kan wọlé bọ̀ lọ́jọ́ tòní tó ṣe pé ní láti grab ẹ̀. Opportunity lè yá yín padà, ó lè yí ìgbésí ayé padà pátápátá. Opportunity ire ńlá ni, kì í ṣe eré bí 1000, kì í ṣe eré bí 50,000, ire bí 100 lọ sí iwájú. Òun ni ó lè wá jẹ́ owó, ó wá lè jẹ́ ọ̀nà míì, ó lè jẹ́ ẹ̀bùn, ó lè jẹ́ nǹkan kí nǹkan ló máa wọlé fún yín látọ̀nà jíjìn lọ́jọ́ tòní. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́ o. Nǹkan yín máa bẹ̀ sí kẹnú sí, nǹkan yín á bẹ̀ sí gbòòrò sí, ẹ máa tún ní connection sí, iṣẹ́ yín á fìdí múlẹ̀ sí dáadáa, ẹ máa tún ní ìmọ̀ sí dáadáa. Gbogbo ìtẹ́ bá ṣe lọ́jọ́ tòní ẹ ṣáà ti focus, ẹ má fàyè gbà kí olólùfẹ́ yín àfẹ́ ti mood yín. Tẹ́ bá lọ fàyè gbà kó àfẹ́ ti mood yín ó lè ṣàkóbá fún orí ọjọ́ tòní o. Pàápàá lọ́wọ́ wọlé ọjọ́ tòní náà ẹ tún ní láti kíyèsára pẹ̀lú àwọn kankan tó lè dàbí ìpèníjà ibi iṣẹ́ díẹ̀. Àwọn kankan máa wùn yín láti ṣe tó ṣe pé bóyá táìmù àti ṣiṣẹ́ àbí kankan bí àyè iṣẹ́ àbí customer kan ló ṣe ṣe kó fẹ́ disappoint yín díẹ̀. Ẹ wá rí dájú pé ẹ kíyèsára, ẹ má fàyè gbà kó olólùfẹ́ yín àfẹ́ ti mood yín láàárọ̀ kó má bàa ti èní jẹ́. Ọjọ́ ti tòní kẹ́ rí dájú pé ẹ kíyèsára. A very good day lọ́jọ́ tòní jẹ́ tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ yín ó yẹ kẹ́ rí jájẹ dáadáa, ó yẹ kẹ́ rí rẹ gbámú dáadáa. Bákan náà sì rí lówùúrọ̀ kùtù tẹ́ bá jí náà ó ṣe ṣe kẹ́yìn àti ẹ̀gbọ́n àbábúrò kẹjọ ní ìjíròrò kan lọ́jọ́ tòní, tí ìjíròrò náà sì lè bí nǹkan dáadáa. Ìjíròrò náà lè jẹ́ tó ṣe pé ó lè transform life fún yín. Àǹfààní lè wáyé látara ẹni tó súnmọ́ yín lọ́jọ́ tòní tó ṣe pé bóyá èèyàn kan tún lè fún yín connection ọ̀nà jíjìn lọ́jọ́ tòní. Gbogbo ẹ lè wọnú ara wọn lọ́jọ́ tòní tẹ́ máa fi rí ṣe dáadáa lọ́jọ́ tòní. Tẹ́ bá ṣàti gbọ́ kí lọ́jọ́ tòní á dára, iṣẹ́ yín á lọ dáadáa, bá ṣe pé yín àti olólùfẹ́ yín á dára. Ire owó náà lè wọlé fún yín lọ́jọ́ tòní. Red jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 kù ìṣẹ́jú 10 ní òwúrọ̀ kùtù sí aago 8 kù ìṣẹ́jú 5 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 8 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Aago 3 kù ìṣẹ́jú 10 ní òru gànjọ́ sí aago 4 kù ìṣẹ́jú 10 ní ìdájí jí àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. Àpá náà ti dára púpọ̀ fún yín láti kọrí sí ṣe prayer ọ̀hún tó ṣe ṣe kẹ́ opportunity láti bẹ̀. Tẹ́ bá fàyè gbà kí mood yín wà affected kò ní forí fífọ́ lọ́jọ́ tòní, ṣùgbọ́n tẹ́ bá fàyè gbó ṣe ṣe kórí fífọ́ fẹ́ máa fọ yín bákan lọ́jọ́ tòní. Àwọn nǹkan bíi orí fífọ́ àbí nǹkan bíi àpárí dídùn ó ṣe ṣe kí àwọn nǹkan yìí kó fẹ́ wáyé lọ́jọ́ tòní fún yín kẹ́ kíyèsára púpọ̀. Oníràwọ̀ èròpẹ̀lẹ̀ èròkò Capricorn tábìlì àárín December 23 sí January 19 ọjọ́ ìyọjọ́ ayọ̀ ọjọ́ ìdùnnú ọjọ́ ire ló jẹ́ fún yín. Ọjọ́ tó ṣe pé púpọ̀ nínú yín ó ṣe ṣe kí ẹ fẹ́ máa fi bí ìgbà pé ẹ wá spiritual bákan. Ọ̀pọ̀lọpọ̀ yín á ṣe bí ìgbà pé kẹ́ ṣe prayer kẹ́ súnmọ́ Ọlọ́run dáadáa lọ́jọ́ tòní. Ó sì dára kẹ́ ṣe bẹ́ẹ̀. Ẹ wá àkókò láti ṣe prayer ló dára. Ẹ má jókòó tẹ̀tẹ̀rẹ̀ rárá lọ́jọ́ tòní o. Ẹ jìnnà síbi táriwo bá pọ̀ sí lọ́jọ́ tòní kẹ́ sì má tún fàyè gba mood swing lọ́jọ́ tòní. Mood yín lè rí bákan lọ́jọ́ tòní, ẹ má fàyè gba mood swing rárá. Ẹ free mind yín, ẹ free thought yín pátápátá. Ẹ má rí èròkèrò rárá lọ́jọ́ tòní. Ìmí inú yín náà sì ó ṣe ṣe kí ẹ láwọn àlá kan tó ṣe pé àwọn àlá náà ti máa jẹ́ àlá tó ṣe pé ó lè wá sí ìmúṣẹ. Àlá náà lè máa ní ìtumọ̀ rere fún ìgbésí ayé yín. Ẹ rí dájú pé ẹ jot ẹ̀ kalẹ̀ kẹ́ ṣiṣẹ́ lé lórí. Tẹ́ bá lálàá náà ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́ láti fi tẹ̀lé ohun tó sọ sí yín lọ́kàn. Àwọn nǹkan máa mọ yín sí yín lọ́kàn lọ́jọ́ tòní pé lábájá báyìí ni kò rìn, báyìí ni kò ṣe. Ẹ rí dájú pé tẹ̀lé ohun tó sọ sí yín lọ́kàn yá jẹ́ kọjọ́ tòní dára. Ẹ gbọ́dọ̀ finú tẹ́nikẹ́ni yàtọ̀ sí ohun tó sọ sí yín lọ́kàn lọ́jọ́ tòní o. Ẹ wá rí dájú pé ẹ hùwà dáadáa, ẹ hùwà pẹ̀lẹ́, ẹ ṣe dáadáa sáwọn tó wà gbà yín ká, àwọn náà ṣe dáadáa sí yín padà. Ẹ má fàyè gba mood swing, ẹ má jẹ́ káwọn èèyàn àtàwọn tó wà gbà yín kẹ́ má jẹ́ kí ó mẹ́ẹ̀ rárá. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn lénìí. Iṣẹ́ yín á lọ dáadáa tẹ́ bá hùwà ìrẹ̀lẹ̀, tẹ́ fẹ̀lẹ̀ ṣe lénìí, tẹ́ sì tẹ̀lé ohun tó sọ sí yín lọ́kàn. Bá ṣe pé yín àti olólùfẹ́ yín náà dára. Ire owó náà lè wọlé fún yín dáadáa lénìí. Light blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Kò dára kẹ́ rìnrìn òru lénìí, kò sì dára kẹ́ sùn láì tọ́nà sùn lọ́jọ́ tòní pẹ̀lú. Aago 8 kù ìṣẹ́jú 5 ní òwúrọ̀ kùtù sí aago 10 kọjá ìṣẹ́jú 10 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 2 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Aago 6 kù ogún ìṣẹ́jú ní ìdájí sí aago 7 kù ogún ìṣẹ́jú ní àárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. Àpá náà ti dára púpọ̀ fún yín láti kọrí sí ṣe prayer ọ̀hún. Púpọ̀ nínú yín ó ṣe ṣe kí ẹ má fi bẹ́ẹ̀ ní stamina rẹpẹtẹ tàbí kí immune system yín kó fẹ́ weak kó dàbí ìgbà pé kẹ́ bá sùn púpọ̀ lọ́jọ́ tòní. Tòrun bá wá kẹ́ sùn dáadáa ó ṣe ṣe kẹ́ láwọn àlá
púpọ̀ lọ́jọ́ tòní. Èyí tẹ́ fi lògbèsè ayé lọ́jọ́ tòní, ìlàjì ẹ̀ spiritual ni, ìlàjì ẹ̀ physical ni. Àtẹ́lẹsẹ̀ sì lè fẹ́ máa yún yín kó máa fún yín ní sáìn bákan lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ sùn dáadáa, kẹ́ sì rí dájú pé ẹ jìnnà sí gbogbo nǹkan tó lè bí àìsàn fún yín lọ́jọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 18, ọjọ́ ayọ̀ ọjọ́ ìdùnnú, ọjọ́ ire ló jẹ́ fún yín. Ọjọ́ tó ṣe pé connection máa wáyé fún yín dáadáa lọ́jọ́ tòní. Ipò tẹ́ máa ń fẹ́ kẹ́ wà gangan náà lélẹ̀ látàrí pé àwọn èèyàn máa fẹ́ bá yín ṣe, ẹ̀yin náà fẹ́ bá àwọn èèyàn ṣe, àwọn èèyàn àtàwọn ọ̀rẹ́, àwọn èèyàn àtàwọn ojúlùmọ̀, àwọn èèyàn àtàwọn tó gbà yín ká pátá á gún régé dáadáa lọ́jọ́ tòní. Àwọn èèyàn lè nídìí lọ́wọ́ yín lọ́jọ́ tòní. Tó bá nídìí ẹ̀, tẹ́ bá láǹfààní àti ṣe fún wọn, ẹ ṣe fún wọn. Ẹ̀yin náà sì lè nílò wọn lọ́wọ́ wọn lọ́jọ́ tòní. Ẹ má bu ẹnu lélẹ́yìí. Ẹ rí dájú pé ẹ connect pẹ̀lú àwọn èèyàn. Látara connection lọ́jọ́ tòní ẹ máa ríre. Púpọ̀ ọ̀run ilẹ̀ máa rà núgbà lọ́jọ́ tòní. Connection tẹ́ ń wá láti ijọ́ mẹ́ta yẹn, ó ṣeéṣe kí ó padà tó yín lọ́wọ́ lọ́jọ́ tòní o. Bá ṣe pé yín àtàwọn tó rọ̀gbà yín ká máa wà òkè dáadáa. Ọjọ́ tòní ẹ máa rí dùnnú látara èèyàn. Láàárọ̀ ọjọ́ tòní, èèyàn máa múnú yín dùn, èèyàn máa yọ yín kún. Ẹni náà lè jẹ́ ọ̀rẹ́, ẹni náà lè jẹ́ alásùnmọ́ yín lọ́jọ́ tòní. Ó lè jẹ́ ẹnikẹ́ni lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì nìkan tẹ́ bá ṣe lọ́jọ́ tòní. Ẹ má ṣe lẹ́yìn nìkan. Tẹ́ bá ní ìrànlọ́wọ́, ẹ béèrè fún, pàápàá níbi iṣẹ́. Ẹ rí dájú pé ẹ̀yin àtàwọn kọ̀líìgì yín lẹ́jọ́ ń pawọ́pọ̀ ṣe nǹkan papọ̀. Ẹ ṣe mo gbọ́n tán mo mọ̀ tán lọ́jọ́ tòní. Ẹ sì má kanra mẹ́nikẹ́ni lọ́jọ́ tòní. Ẹ free ara yín lọ́jọ́ tòní. Kò séwu kò sí jàǹbá kankan fún yín lọ́jọ́ tòní rárá. Ẹ free ara yín lọ́jọ́ tòní á lọ dáadáa. Bá ṣe pé ẹ̀yin àti olólùfẹ́ yín á dára. Ìrìwó gan lè wọlé fún yín dáadáa lọ́jọ́ tòní, pàápàá látara nǹkan tẹ́ bá jùmọ̀ ṣe papọ̀. Pọ́pù jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 kọjá ìṣẹ́jú 10 láàárọ̀ sí aago 12 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 4 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Aago 12 ní òrùgànjọ́ sí aago 1 lórùgànjọ́ jí àkókò. Èyí tó dára púpọ̀ fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. Apá south dára púpọ̀ fún yín láti kọrí ṣíṣe prayer ọ̀hún. Ìlera ara yín wá jí pépé, ṣùgbọ́n ó ṣeé ṣe káwọn míì nù yín kí ẹ fẹ́ máa ní apá ríro, irúnkún ríro àbí àwọn joint pain lọ́jọ́ tòní tàbí kẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yín lè ní nǹkan bíi jẹ̀díjẹ̀dí tàbí kó tútù máa àwọn míì nù yín lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ jẹ nǹkan tó ṣe é pé kò ní ṣúgà ju bó ṣe yẹ lọ, torí ìlera ara yín kẹ́ sì mú mi dáadáa. Oníràwọ̀ omi tí kì í ru Pisces tàbí láàrin February 19 sí March 20, ọjọ́ ayọ̀ ìdùnnú. Ọjọ́ ire ló jẹ́, ṣùgbọ́n tẹ́ bá kíyèsára ó ṣeé ṣe kí nǹkan bí iṣu kó fẹ́ wáyé dáadáa láàrin àti olólùfẹ́ yín lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ ọjọ́ tòní gangan. Tàbí kẹ́ fẹ́ ní responsibility ńlá tó ṣe pé ẹ fẹ́ ṣe fún olólùfẹ́ yín ní ọwọ́ ọ̀rọ̀lẹ́ ọjọ́ tòní. Nǹkan kan lè máa wù wọ́n tàbí kí nǹkan kan ṣẹlẹ̀ sí ọ̀tá wọn lọ́jọ́ tòní tó ṣe pé ẹ̀yin lè máa fẹ́ bá wọn sáré sọ́tùn sósì, ẹ lè máa fẹ́ dúró tì wọ́n lọ́jọ́ tòní. Eléyìí lè bí pressure díẹ̀ fún yín. Ẹ má pressure ara yín púpọ̀. Ẹ má wà frustrated lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé calm. Ẹ rí dájú pé control mood yín lọ́jọ́ tòní. Ẹ má jẹ́ kí ìyẹn affect mind yín rárá. Ẹ má jẹ́ kí ìyẹn fa ìbẹ̀rù bojo rárá. Gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ rárá lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ ọjọ́ tòní kò ní pẹ́ tàbí kásẹ̀ ńlẹ̀ lọ́jọ́ tòní á wá padà lọ dáadáa. Yàtọ̀ sí yẹn náà pẹ̀lú ó ṣeé ṣe kí àwọn nǹkan fẹ́ ṣẹlẹ̀ tó ṣe pé máa fẹ́ mójútó níbi iṣẹ́ yín náà tàbí kí nǹkan kan ṣẹlẹ̀ láàrin ọ̀rọ̀ iṣẹ́ àbúrò olólùfẹ́ yín. Ẹ gbọ́dọ̀ gbé wàhálà ibi iṣẹ́ lọ bá olólùfẹ́ yín lé. Ẹ sì gbọ́dọ̀ jẹ́ kí nǹkan tí ó ń ṣẹlẹ̀ láàrin àti olólùfẹ́ yín kó affect nǹkan tó ṣe pé fẹ́ ṣe níbi iṣẹ́ lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ ọjọ́ tòní. Kẹ́ kíyèsára mọ̀ látòórọ̀ títí di bí ọwọ́ ọ̀sán mọ́rọ̀lẹ́. Ó ṣeé ṣe kẹ́ fẹ́ busy pẹ̀lú ọ̀rọ̀ iṣẹ́ yín tó ṣe pé iṣẹ́ yín lè máa fẹ́ gbé lérí gẹ́gẹ́ pé iṣẹ́ mi gbọ́dọ̀ yanjú ẹ̀, iṣẹ́ mi gbọ́dọ̀ ṣe dáadáa. Tó bá di sí ìdí ọwọ́ ọ̀rọ̀lẹ́, ẹ rí dájú pé darí sílé kẹ́ lọ gbọ́ tolólùfẹ́ yín náà pẹ̀lú. Àwọn èèyàn àtọ̀gá yín náà ṣe ṣe kó fẹ́ rí bákan lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ ọjọ́ tòní. Ó ṣeé ṣe kó jẹ́ pé nǹkan máa wọ̀n pé lábájá yìí báyìí ni wọ́n yé ní kó ṣe, tó sì jẹ́ pé ẹ̀yin ti lọ ṣe mistake kan kẹ́ kíyèsára lọ́jọ́ tòní. Ohunkóhun tẹ́ bá ṣe lọ́jọ́ tòní ẹ farabalẹ̀ lé lórí. Ẹ má mix nǹkan papọ̀ ju bó ṣe yẹ lọ. Ẹ ṣe nǹkan yín ní ṣísẹ̀ntẹ̀lé ló dára, kí ni lè lọ dáadáa. Bẹ́ẹ̀ sì ni ẹ múra dáadáa lé ní kí ẹ dùn rí lójú. Ìrínisí báyìí ní ìsọ̀ní lọ́jọ́. Ẹ sì ṣọ́ àwọn èèyàn bá ṣe. Àwọn tó dára báyìí ní kí ẹ bá ṣe lọ́jọ́ tòní. Ẹ má bá àwọn tó lè stain reputation yín ṣe lọ́jọ́ tòní. Kẹ́ kíyèsára. Pọ́pù jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 3 kù ìṣẹ́jú 15 ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 2 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Aago 12 ní òrùgànjọ́ sí aago 1 lórùgànjọ́ jí àkókò. Èyí tó dára jù fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. Apá east dára púpọ̀ fún yín láti kọrí ṣíṣe prayer ọ̀hún. Ìlera ara yín wá jí pépé, ṣùgbọ́n àwọn nǹkan bí oríkèéríkèé ara lè máa ròyìn bákan lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni ara yín máa wà sensitive lọ́jọ́ tòní. Ẹ lè dédé faraya nǹkan, ara yín lè dédé máa lé bákan lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ care fún skin yín dáadáa lọ́jọ́ tòní. Ìlera ara yín lè jí pépé lọ́jọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa. Láṣẹ Ìdùmarè. Ire o.